Africa Content TV. Orí ìgbà tí máa ń sàwọn àfáà èmi ò mọ̀ o, èmi ò mọ̀ tí ń ṣe wọ́n o, èmi ò mọ̀ o. Nígbà àwọn àjọ máa kéwù kò lè jẹ́ àmà tí ń sàwọn àfáà. Bí àfáà kan bá ti sọ̀rọ̀ lórúkọ gbogbo àfáà tó wà níjókòó, ọ̀rọ̀ tó sọ ti ṣe déédéé ọ̀rọ̀ tí gbogbo wa fẹ́ sọ. Ó ti sojú àwọn àfáà. Ṣùgbọ́n àdámọ́ wa. Ó lè mí náà sọ tèmi. Wakazalika khalaqahum lọ́lọ́run ní bá a ti dá wọn bá a ti ṣe wọn nù. Bàbá wa Àjàrà Abíọ́lọ́run ẹ lo ẹ̀mí gígùn. Àmín. Ẹ lo àlàáfíà ara. Àmín. Ẹ sì nájà yẹn kalẹ̀. Àmín. Ìmọ̀ ní jẹ́ gbàtẹ́ ń bá mi sọ̀rọ̀ gbàmúdé pé aládìjọ́ tá a ti wájọ dáyé yìí náà a sì pàdé ká jókòó papọ̀ báyìí rí. Ẹ ti ń sọnù ọ̀rọ̀ yín pé kò sí kásẹ̀tì kan tí mo ṣe tí ò sí lọ́dọ̀ yín. Tó jẹ́ àpàdé lónìí náà nù. Tó jẹ́ àpàdé lónìí náà nù. Ìfẹ́ tẹ́ ẹ ní sí gbogbo àwọn tó bá kéwú tí wọ́n jẹ́ àfáà. Ìfẹ́ yẹn náà lẹ ní. Torí mo ṣe dé náà lẹ dìde àgbàlagbà. Ẹ lè dìde ẹ fi àgbàlagbà ara dìde. Ọlọ́run ẹ̀wù yìí tó fi wọ̀nyí ò ní ya láéláé. Kò sì ní dẹ̀wù àbùkù. Ọlọ́nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. Ààrẹ tí mò ń sábọ̀ ni pé mo ṣàdéhùn pẹ̀lú àmì Ọlọ́run pé bó ṣe wá bá mi lé yìí wọ́n wá. Ṣùgbọ́n mo tún láàyè míì o. Ibi ààyè míì yẹn ni mo wá lọ. Òun náà ló jẹ́ ó dàbí ẹni pé mo pẹ́. Mo sì ní káwọn ọmọ máa bá mi kọ́ńtàtì ẹ̀ pé ṣé mo ti kọjá ààyè onírara. Kó ni wọ́n bá wọn jàn mọ́. Kí n débí báyìí ká ṣe fátíà. Iná àtẹ̀yìnà ọ̀gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ká padà. Torí bàbá wa Àjàrà wọn làwọn ò lè gbé èkó èmi náà ò sì lè gbé bẹ́ẹ̀. Tí ò sí bàbá. Èmi ò lè gbé bẹ́ẹ̀. Bó o bá ń wádìí ọ̀fẹ́ máa jẹ́ kí wọ́n mọ bí mo sápá máa sí náà. Wàlá. Faulaika ma'al mu'minina. Sawfa yu'ti Allahu al-mu'minina ajran 'azima. Mo fi bàbá wa Àjàrà mo fi kí gbogbo àwọn àfáà wa tí a wà níjókòó ń bí. Dáadáa yín ò ní bàjẹ́ o. Àmín. Dáadáa yín ò ní bàjẹ́ o. Àmín. Mo rò pé ọ̀rọ̀ akéwú ajá àfáà wọ́n ṣẹ̀ṣẹ̀ ń lójútùú wọ̀ ni. Kò ní gbà àwọn àgbàlagbà ti lọ tán. Kò lójútùú. Kò lójútùú. Bá a bá pé ìmọ̀ ní ń dá àwọn èèyàn láàmú, mo ti ẹ̀ gbà pé kì í mà. Ìmọ̀ kọ́. Làákàyè tó yẹ kí wọn ó fi kún dáàbí lé wọn lọ́wọ́ ní òsì. Ilé òsì. Kéèyàn sàtò kí ó ní làákàyè tẹ́lẹ̀. Lénìí, gbogbo ẹni tó wá síbí ni kó mọ̀ pé gbogbo nǹkan tó wà láyé ààyè rẹ̀ wà lọ́tọ̀ọ̀tọ̀. Wallahi tallahi. Ààyè wà lọ́tọ̀ọ̀tọ̀. Àwa Yorùbá ààyè gbà. Ìlú mi tí mò ń gbé nílẹ̀ Kánò lọ́hùn. Àwa máa sáré gbà. Ìwọ lọ́lọ́run yàn. Ìwọ la tẹ̀lé. Kò jù bẹ́ẹ̀ lọ. Wa khalaqa kulla shay'in faqaddarahu taqdira. Wa khalaqa kulla shay'in faqaddarahu taqdira. Ẹ jẹ́ àgbà bí Ọlọ́run bá fi kálukú sí. Ojú ọ̀run tó ẹ̀fọ́ mú ní fi apá gbàdá wọn láíláí.
Akíkalẹ̀ bàbá wa Yáyì. Bàbá sẹ́nitọ̀ Yáyì. Kí ni pé tó ń ṣe nǹkan mẹ́ńbẹ̀ o. Torí ìṣẹ́jú tá a fún wọn ni. Torí àwọn يكسبون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا. Àbí Ọlọ́run àbọ̀kan so rẹ̀ bẹ́ẹ̀. Bàbá wa Àjàrà àfi orúkọ yín àfi kí gbogbo jàmá àti ń jà fún àlàyé. Kò sí nǹkan kan tí ń jà fún. Ọlọ́run ní máa ó ti tún mínàlẹ̀ àìlmẹ̀ ìlà kọ́lìlà. Ṣé n tó fún akékèké yìí náà làwọn àtọ́ ní pàtàkì? Tó kán fún wa. Èmi ò máa ń tó fún kí ló fún ọ ní? Kí ló ké? Ó ké mi ti. Kí ló jẹ́? Gbogbo ìkéwú tó kù láyé lẹ́nìí bàbá Àjàrà àwọn tí wọ́n mọ̀ wọ́n lẹ̀ ní. Kéwú jẹkújẹ. Ahum yaksimuna rahmata rabbika. Ẹ rọra wá fún mi ní ìṣẹ́jú mélòó kan. Ẹ ti gbọ́ báyìí. Torí pé mo mọ̀ nígbà tá ẹ̀ ń gbé nkíyá nǹkan kan bẹ lábẹ́ ẹ̀ bá wà. Ṣé òjò àmì ló ní ká dákọ̀ sẹ́nitọ̀? Ẹ̀yin la tẹ̀lé wa. Ṣé o kíìsì? Ọlọ́run wà. Muhammad. Eléyìí tá à ń ṣe lónìí kò ní já ṣe máa o. Mo kí àwọn àlùfáà, mo kí gbogbo àwọn ẹni Ọlọ́run tó wà níkàlẹ̀. Ìkéwúkéwọ̀ sọ èèyàn rẹ̀. Kéwú máa fún ìmá increase agbára tọ́. Agbára tọ́ tó ń bẹ lára rẹ̀ tẹ́lẹ̀ kéwú increase ẹni kò ní dínkù. Ẹranko tó lójú tì kéwú ọ̀wá yóò bó gbogbo ojú rẹ̀ tó ní tó ẹnìkan ò ní tó kankan lójú ẹ̀ mọ́. Wọ́n náà ní bó ń ṣe fún wa tó yìí náà. ما أوتيتم من العلم إلا قليلا. Ẹni báyìí, ní ọ̀nà ni ẹjẹ́ á máa lò ká sì fẹ́ràn ara wa. Ẹjẹ́ á fẹ́ràn ara wa. Mo kí Yáyì. Gbólóhùn tí ọmọ mi fẹ́ kí n sọ fún yín ni pé n tẹ́ ń fẹ́ kí ọ tẹ̀yìn lọ́pọ̀. Àmín. Àmín. Mo ní gómìnà ní Ọ̀yọ́ State. Àbúrò mi ni ó ti kú láyé ẹ bá ń jẹ kó lè wú aláwọ kan fún. Bismillahir Rahmanir Rahim. Qul huwa Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Àmín. Ajimabi Aji Isaaq Abiola Ajimabi nígbà tí wọ́n kó gómìnà tá a wá ń ṣàdúrà. Àwa lọ bí àwọn àfáà gbé pèsè àwọn àfáà ńláńlá mo wá ní lẹ́kṣọ̀ ńbẹ̀ mo wá ní pàdé ìbáyìí bí èlò ni mú lọ́wọ́ tá a fún wọn mo lò fún wọn lówó bọ́bá ẹ̀pọ̀ wa máa fáwọn èèyàn lówó ó rojú àwọn ẹni tó fún lówó lọ ṣùgbọ́n torí owó kọ́ ni mo fi pè ọ́ àwa dé gbangba abẹ mo wá sọ. Ajímẹ́bí bọ́ gbangba ó wá bọ́ gbangba mo ní sọ fún gbogbo ntí jẹ́ Ọ̀yọ́ State kó gbé ọ̀rọ̀ rẹ lọ́lọ́run lọ́wọ́ lójú wọn. Ọ̀nà tó yìí gbé lọ́wọ́ náà ni pé kó o sọ fún Ọlọ́run pé ìwọ Ọlọ́run tó o bá ti mọ̀ pé n ó ṣe Ọ̀yọ́ State lóore kí n wọlé. Gbémi débẹ̀ kí n di gómìnà ìgbogbo tí jẹ́ Ọ̀yọ́ State. Mọ́bí ń ọ̀bá ní sàǹfààní kankan fún wọn. Mọ́ mi débẹ̀ o. Ó sì wí bẹ́ẹ̀ níjọ náà. Ẹ pé Yáyì wá. Sẹ́nitọ̀ wá ní ẹ máa bọ̀ wá. Ẹ kú òní bẹ́ẹ̀ yẹn.
إذا المرء كانت له فكرة gbogbo alájọ wa ń bí Ọlọ́run ju gbogbo wa lọ ìkápọ̀ Ọlọ́run bẹ lórí ẹnì kọ̀ọ̀kan wa tá à lè rídìí kankan sápamọ́ sí. Wọ́n á sọ fọ́lọ́run pé bọ́ọ̀ bá ṣe Ògùn state láǹfààní tí wọ́n gbádùn rẹ̀ tí wọ́n mọ̀ kó o ṣèjọba rẹ̀ lé àwọn lórí kọ́lọ̀ mọ́ gbé ọ débẹ̀. Bọ́ọ̀ bá ní ṣàǹfààní fún wọn kọ́lọ̀ mọ́ jẹ́ oṣù wọn bẹ̀ rárá. Kódà níjọ́ tí wọ́n bá ń ṣe primary kọ́ ọmọ ṣe ń lé. Sọ fọ́lọ́run. Ó lóhùn tí mo sọ yìí bàbá wa Àjàrà àwọn àfáàní ọ̀pọ̀ nílẹ̀ rẹ́gẹ́dẹ́ yìí kún nìyẹn fọyẹ́kù yóò rí bẹ́ẹ̀ tó bá ti jẹ́ pọ́ọ̀sì Ògùn state ní àǹfààní tí wọ́n fi máa pariwo rẹ̀ pé àmọ́ rírù ìjọba eléyìí àmọ́ gbádùn eléyìí pọ̀ ọlọ́pàá gbé ọdẹ bẹ́ẹ̀ ọ̀fẹ́nu ara rẹ̀ wí bẹ́ẹ̀ ẹnu ara rẹ̀ ló wí bẹ́ẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi. Mo dúpẹ́ fún orí ọ̀fẹ́ tẹ́ fún mi. Ìdẹ́sí ìwé náà mo lè ṣe máa wí. Tó bá ti jẹ́ pé tí n bá ti débẹ̀. Tí wọ́n á jẹ́ pé ìdàkejì ni máa wá ṣe. Tí ò ní rojú tó ní. Ọlọ́run yóò sì fún mi lórí ọ̀fẹ́ láti ṣe dáadáa. Sọ́ọ̀lù wa ní nàbí yìí kẹ́rì. Pẹ̀lú ògùn Ọlọ́run. Pẹ̀lú ògùn Ọlọ́run. Pẹ̀lú ògùn Ọlọ́run. Yáàyè ó débẹ̀. Àwọn tí sọ bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ nìyí. Come and take a share. Your people are sending me away. Àfáà yìí, oyè ọkọ̀ tí jẹ́ ní jẹ́. Àmì Ọlọ́run. Wọ́n bá jọ máa mi èmi kọ́ ni mo kọ́ ń kéwú. Bàbá wa Àjàrà kéwú. Kò sáàfáà kan tó lọ rèé bá àmì Ọlọ́run. Ó sì rìnrìn wàláì ó sì sí àfáàyàn ó débẹ̀. Àmín. Ó débẹ̀. Àmín. Gbàgbó ti débẹ̀. Àmín. Gbàgbó ti débẹ̀. Àmín. Ìjọ Ajímọ̀bí wí tiẹ̀ wàláì gbà wọ́n lọ sí primary. Àwọn èèyàn wá ń sọ pé ṣé àtún wá tún lọ bí ìtànà ni wọ́n ní ká má lọ bí ìtànà. Omi ni ẹjẹ́ á ṣe. Omi ni ẹjẹ́ á ṣe. Omi ni ẹjẹ́ á ṣe òun ni Ajímọ̀bí gbọ́ tó fi kú lójú agbo. Omi ni ẹjẹ́ á ṣe ọ̀wá wọn ẹnìkan kan ọ̀wá ma omi ìwo ni. Ṣùgbọ́n kò dijọ́ election. Oníkálukú mọ̀ pé wọ́n sì mí. Ẹni tó sì wà ń bẹ̀ gbà náà wàláhì tàláhì billahi la ilaha illa huwa ó gbé 250 million ó gbé ránṣẹ́ sí mi. Mo wá ní kí àwọn tí wọ́n gbé owó wa kí wọ́n jókòó níta mi wọ́n wá wà ń bẹ̀. Mo wá lọ kí àyílà mo kí àlàásàrì èyí àlàásàrì mo wá jáde tàbí sẹ́yìn bẹ́ẹ̀ wálẹ̀ kan èsì wà ń bí mo ní mo fi Ọlọ́run ọba búra mo lẹ́sìn fẹ́ kí n ṣe lọ́hùn àwọn sọ́jà ọ̀nà yìí owó tẹ gbé wáyé ẹ lọ́ọ́ gbé padà fẹ́ni tí olówó náà ẹ sọ fún mi pé ìjọba tiẹ̀ ti tán kò rí bẹ́ẹ̀
nǹkan kọ́ ló yí orí bẹ́ẹ̀ ibi ẹ̀ṣẹ̀ wò rí o ibi ẹ̀ṣẹ̀ ṣe é wò ọ̀bí tó kò pariwo sí ìwé mi ẹ̀ṣẹ̀ ṣe é wò. Ìwọ náà lọ yàn kálukú. يظنون بي خيرا فما بي من خير. alájọ ayé yìí tí wọ́n wà wájú bàbá kàṣàdúrà fún. Jàmá ẹ bá mi ṣe Suratul Fatiha. Wọ́n dà níyàn lẹ́sìn lórí Fatiha ẹ̀yọ̀ kan. Ó kọ ìyá rẹ̀ ni òbí dàníyàn o. Àyè ló kọ bàbá o. Àwọn ìyá wa ní àmì ni wọ́n bí a fún. Ọmọ ayẹ̀kí nìyẹn pé fún Làtífù. Ó bá dojú àìdí àmọ́ ọlọ́mọ bọ̀ ọmọ fọlọ́mọ. Ìyá rẹ̀ ló lè fi ṣàdúrà tó fi lè rọ́nà lọ́wọ́. Ó ní òrújú. Gbogbo àdúrà tí wọ́n ti mú ọ ṣe tẹ́lẹ̀ bàbá tó ń dá owó lè jẹ́ pé òun kọ́ ló bí ọ o. Ọ̀gbọ́n bàbá ló ń dákọ̀ mọ́. Suratul Fatiha. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alayhim ghayril maghdubi 'alayhim waladdallin. آمين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Bàbá àlẹ́ Adábí náà máa kún yín. Allah. Àlàyé.